ọdún ìbálòpọ̀ ẹ̀ náà dùn mẹ́mi náà o àmọ́ mo tètè ṣẹ́rí orí mi padà ń bẹ̀ ọmọkùnrin yóò wá gbà ó láfi lá nǹkan tèmi kò mọ̀ pé tí mi mọ̀ pé ọmọkùnrin yìí ó fẹ́ lo against mi títí ayérayé ni ó mọ ọkọ mi tí mò ń fẹ́ ó mọ̀ tó àjọ sàgbà àjọ camp àjọ wà ní camp mi ó mọ̀ for the period of that 3 weeks ó mọ̀ pé ó bí mi àti boyfriend mi ṣe máa ń pera lọ́tí ṣe ń pera bọ̀ boyfriend mi ní kí n má ní ọ̀rẹ́ ọkùnrin kọ̀ọ̀kan ó mọ̀ ó trust mi ó mọ̀ pé anywhere any angle I pick his call bó ṣe ń bá mi lájọṣepọ̀ yẹn call boyfriend mi ń wọlé boyfriend mi dẹ̀ kò kí ń pè mí lóru kò kí ń pè mí lóru ara ń fún mi tó wà ní pé wọn kọ burúkú kan ti ṣẹlẹ̀ sọ́tà mi bí mi bá ṣe lose relationship àbí gbéyàwó ẹni tá a ti ń fẹ́ra wa fún láti nǹkan bí 4 years pé parí sáfíìsì ẹ̀ báyìí ká ṣe gbéyàwó ni àkànfẹ́ tẹ́láde mi lọ́rùn ni I've been working I have my business I have my brand kí n tó ṣe tán school gan ibi strike lẹ́nu strike lọ́la mo ti kọ́ṣẹ́ mo ti ní brand mi mo ti ní brand mi I make cake mo máa design mo máa ṣe wedding I organize party many things I can certificate lọ́wọ́ ni but I'm not even planning of working under someone mo ní kí n share experience mi pẹ̀lú yín kí n bá mi share fáwọn èèyàn yín kí lè mọ̀ wípé nǹkan wà níbi kíkí àti gúngùn mo ní pé ibi táwọn tó lọ ṣe àgùnbánirọ̀ àwọn ní camp so àwọn àti ọmọkùnrin àwọn jọ ní rotation vibes àwọn jọ kó jẹ papọ̀ àti ibẹ̀ lọ ó di pé ọmọkùnrin yìí wọ́n bá wọn sọ̀rọ̀ àwọn jọ ìgbà táwọn fẹ́ kúrò bí àwọn jọ ṣe clearance ni ibi táwọn lọ́kẹ́ gbogbo ìtàn wá fi àwọn sí pé ó wá káwọn tó débẹ̀ àwọn méjì jọ lọ àwọn jọ lọ ni but wọ́n káwọn tó débẹ̀ ilẹ̀ ti máa ṣú ó wá ní káwọn lọ́ọ̀jì àwọn wá lọ́ọ̀jì rúùmù ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn gbà ìgbà táwọn débẹ̀ òun ló sanwó tiẹ̀ òun ló sanwó tàwọn ó ní ọmọkùnrin náà dáa ó ní bò táwọn náà àti ṣe gbàgbé wọn láwọn fine lọmọkùnrin wọn láwọn ní good shape good lips good nose good eyes good colour ọlọ́run fún gbogbo ẹ̀ kí àwọn dúpẹ́ oníṣòwò báwọn ṣe wá táwọn ṣe débẹ̀ táwọn ṣe àwọn bá sọ̀rọ̀ pé bá alpha ó sanwó tiẹ̀ àwọn sanwó táwọn torí káàdì àwọn àwọn sanwó ó fi káàdì náà sanwó àwọn wá wọlé àwọn lọ wẹ̀ ní táwọn báwọn ṣe wẹ̀ táwọn bọ́ sí aṣọ táwọn máa ń wọ̀ sùn bí singlet báyìí bí spag báyìí aṣọ táwọn máa ń wọ̀ sùn táwọn mú lókun àwọn fẹ́ máa wọ̀ sùn táwọn fẹ́ wọ̀ sùn níjọ́ náà oníṣòwò báwọn ṣe wẹ̀ báyìí àwọn fruits táwọn fẹ́ jẹ ó làwọn jẹ lọ́wọ́ tó fi pe àwọn débẹ̀ jẹun káwọn ka novel táwọn bá ti ń kà lọ òun máa ń gbé àwọn báwọn ṣe máa ṣe tó ń báyìí tó kọ àwọn akọ́ fi síbi ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ dàwọn nígbà táwọn wà níbọ̀ wọn ò pé tó bá ti ń kọ àwọn akọ́ fi sí orí tébù kan tó wà níbi ẹ̀gbẹ́ ní ibi tó ń gbé torchlight iná sí nínú hòtẹ́ẹ̀lì rẹ̀ ó ní bó ṣe pa wọn yẹn pé àkáwọn máa bọ̀ wá sàlẹ̀ náà káwọn jọ sọ̀rọ̀ torí ó ní nọ́mbà àwọn lọ́wọ́ àwọn náà ní nọ́mbà lọ́wọ́ àwọn ní wo pé káwọn máa bọ̀ náà káwọn jọ kọ̀dọ̀ ní gist àwọn làwọn ń bọ̀ àwọn àlọ́bà gbà táwọn débẹ̀ àwọn bá kó tí ń jẹun lọ́wọ́ pé bó ti jẹun tán ló bá ní pé táwọn máa jẹun láwọn ò jẹun pé àwọn ò kì í jẹun lálẹ́ sùn pé fruit làwọn máa jẹ pé fruit yẹn gan làwọn ń jẹ lọ́wọ́ tó fi pé àwọn wá ní pé okay wọ́n ní ó wá ní pé okay pé ṣáwọn máa mú káwọn take drinks pé after all ṣáà ṣòun jẹun ní àwọn ò kì í mú alcohol wípé àwọn ò tẹ̀lé mú ní ti báwọn ṣe wáyé wọ́n ní ó ṣàpàṣẹ àwọn pé káwọn mú pé kò ṣe alcohol pápọ̀ tó wà nínú ẹ̀ kò pọ̀ kò ṣe nìkan àwọn ò jẹ́ kí mú alcohol wọ́n ní àwọn ò kì í mú àwọn ohun fún táwọn ti wá àwọn òkè mu ọtí àwọn gba ẹ̀sìn gan pé christian mọ́mí àwọn christian dájú àwọn nílé àwọn gba ẹ̀sìn so àwọn òkè mu ọtí àwọn lè mọ àwọn wine tó jẹ́ bí àwọn juice wine o àwọn fruit wine o bọ̀ pé kí àwọn máa mu akọ àwọn òkè mu ebéèlì sí ogo tó máa ń wọ́n mu káàkiri àwọn ohun ó ní kí n sọ pé àwọn olùkọ́ gbòkì ní ẹ̀dẹ́ ni ó ní ojú ẹ̀ṣẹ̀ pé tó lọ́wọ́ ẹ̀kọ́ máa mu màtẹ́ káwọn ra màtẹ́ káwọn ṣe ó ní àwọn òkè mu o pé ibi tó ti tọ́ àwọn dàgbà àwọn òṣèlú tó máa ń mu ọtí kọ́ ni àwọn ti wá ọ̀nà tó kókè pé lè òkè ṣọtí olóṣèlú àpàṣẹ káwọn ọmọbìnrin ọ̀nà àwọn sáwọn oníkíní ọ̀nà ń dùn lóòótọ́ wáìnì ni nígbà táwọn máa rí ni pé ara wọn ṣẹ́gìrì ara wọn bẹ̀rẹ̀ sí ní dìde àwọn fìlà pé káwọn ní ìbálòpọ̀ wọn rò pé ṣé ọ̀sẹ̀ mẹ́ta péré tóun ti lò láì ṣe tó ní problem báyìí ọ̀nà àwọn lẹ́yìn táwọn fẹ́ o ọ̀nà táwọn ní serious relationship táwọn fẹ́ gan kódà àwọn àtẹ táwọn fẹ́ àwọn ti jọ sọ̀rọ̀
tó di pé ọtún sọ pé good night táwọn ti sọ pé okay táwọn ti fóònù àwọn lẹ̀ káwọn kàn ṣe one or two things ní kọ́ọ̀lù ẹ̀ wọlé àwọn á ní àwọn fi lọ dá lóhùn so àwọn ní serious relationship táwọn ní táwọn fẹ́ wọ́n náà wọ́n kí lélẹ̀ níbi táwọn ṣàjókòó sí àwọn ṣáà ń pa ìtàn mọ́ra àwọn ṣáà ń pa ìtàn mọ́ra wọn sọ pé ó yẹ káwọn làwọn fẹ́ lọ sùn but àwọn ògì táwọn ń gbà ó ti strong tù pé torí pé nǹkan táwọn mú tó nǹkan ló yẹ kó máa ṣàwọn bẹ́ẹ̀ pé táwọn bá mú sí pé ó máa dá ojú àwọn lẹ́ẹ̀kan náà pé torí pé àwọn ò mú rí ni wọn ni pé òkè ó ṣáà fọ́ọ̀sì àwọn ṣáà ní dídúró ọkùnrin fọ́ọ̀sì àwọn bẹ́ẹ̀ kọ́ máa kó bí ọmọ oko làwọn ṣáà àwọn mú báwọn ṣe mú tó báyìí àwọn táwọn dìde báyìí àwọn tó jókòó padà ni bẹ́ẹ̀ ni dùn àwọn lé nílekúle bẹ́ẹ̀ ni dùn àwọn lé nílekúle ní abẹ́ aṣọ wọn làwọn ní kìíní yóò gbọ́ sọmọ kí ara yẹn máa ré kó máa ré ó ní ó ṣàní pé bọ̀bọ́ yẹn ṣàṣàrè sanwó ó ní okay let me take it to your room ó sọ wọn pé ó sanwó fún wọn bẹ́ẹ̀ let me take it to your room no I'm telling you no problem torí rúùmù àwọn náà kò jìnnà sí àwọn wọn lè gbọ́ àwọn wọnú rúùmù wọn táwọn ṣe jọ lọ ó ṣàfọwọ́ káwọn lọ́rùn àwọn ṣàrẹ́rìn lọ bó ṣe ọwọ́ tó fi sáwọn lára yẹn ayé àwọn ti fẹ́ bàjẹ́ àwọn ò ní crush fún o pé ó ti láìkí ẹni àti ṣe àwọn ò láìkí ẹ pé kíní o normal àwọn jọ máa ń sọ̀rọ̀ àwọn jọ máa ń lọ ọmọkùnrin náà dẹ̀ fine ó ní bọ̀ boyfriend àwọn náà fine so kò sí nǹkan táwọn fẹ́ nípa àwọn fẹ́ rí lára yẹn ó ní mistake táwọn ṣe ni pé àwọn bá dọ̀rẹ́ ní àwọn dídọ̀ wọ ó jẹ́ máa wọ̀ ní rúùmù àwọn sílẹ̀kùn ó ní báwọn ṣe wọlé táwọn sílẹ̀kùn ó ní bí ọmọkùnrin ṣe wọlé báyìí lọ́bẹ̀ sì ń tọ́ṣe àwọn ò lè sọ pé stop ó náà ti ṣe òun so ṣe yín rí ó ní kò ṣe mí rẹ̀ pé mi náà máa lẹ́ ẹ̀dùn náà wúwú bí ó ní bíbó yẹ kàn tí òun wọ ó kàn tí òun sórí bẹ́ẹ̀dì ni ó ní bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó bẹ̀rẹ̀ sí ní lá àwọn onílàkúlà ó ní jésù pàì làwọn dẹ̀ máa ń wọ̀ sùn táwọn bá wà ní tàbí táwọn bá wà ní àwọn òkè wọn kankan ó ní bó ṣe yẹ ṣe mọ̀ àwọn sùn àwọn ló ti àwọn bẹ́ẹ̀ ó ní gbogbo ilé àwọn ọmọ o bọ́ àwọn ò lè sọ pé rárá àwọn ò ní sọ pé rárá àwọn ò lè tí a kò sí táwọn ò lè àwọn ò tí gbogbo ara àwọn àti ara àwọn ní ìdí ẹ̀ ní táìmù yẹn wọ́n náà wọ́n lè sọ pé rárá ó ní body this guy just ó kàn ti àwọn sí ìbèrè bẹ́ẹ̀dì yẹn ó tilẹ̀kùn yẹn lẹ́yìn ó ti àwọn sí ìbèrè bẹ́ẹ̀dì yẹn ó mú pílò yẹn ó mú kúrò lórí orí àwọn ló wá bẹ̀rẹ̀ ní abẹ́ àwọn ó ní wàá mú kíní discipline pant àwọn yẹn ó wá kájú pé discipline pant lé èèyàn wá mú báyìí sísè ó wá yẹ sẹ́gbẹ̀ẹ́ kan so ìdánwò kan ṣe wà sẹ́gbẹ̀ẹ́ báyìí ló bẹ̀rẹ̀ sí ńlá ó ní bó ṣe ńlá bẹ́ẹ̀ náà àwọn ò lè sọ iye ìgbà tí àwọn dà pọ̀ ńlá wọn lásán ó ló kìdọ̀ ìbẹnu ló bẹ̀rẹ̀ sí ńlá ló ńlá wọn làwọn pariwo àwọn pariwo gidi gan bọ̀ pẹ̀lú táwọn pariwo kọ́ ni no stop àwọn kan pariwo no ni wọ́n ní no táwọn pariwo yẹn wọ́n ní ó bá ní no stop let me do it for you baby wọ́n náà sọ pariwo no do you want to kill me I want to die here wọ́n ní bẹ̀rẹ̀ sí ńlá àwọn lọ gbà tó láwọn tó stage kan ló bá bẹ̀rẹ̀ dídò yìí ó bá gbé pílò yẹn ó gbé síbi dí àwọn everything àwọn rí àwọn ò lè sọ pé rárá wọ́n ní wọn mọ nǹkan ó ní kò fi nǹkan sínú ọtí yẹn o ìwọ tó kì í mu ọtí má mu ọtí o kò fi nǹkan sínú ọtí o ó ní bó ṣe fi kíní ẹ̀ síbi abẹ́ àwọn báyìí ó bẹ̀rẹ̀ sí ní la pàtó láwọn tó fi kíní ẹ̀ síbi ẹ̀ wá bẹ̀rẹ̀ dídò ṣé mo dídò tí ó pé ara ẹ̀ ò kára wọn tó kàn mú ọwọ́ báyìí ó fi ń bo àwọn báyìí wọ́n àti báyìí ó ń dún àwọn lọ ó fi bílò yẹn sẹ́ẹ̀tì ẹ̀ síbi tí di àwọn wa ó ní ló fi dún olókùn bo àwọn báyìí ó ń bù báyìí ó ní wọ́n dún bó ti tó bá ti bólé báyìí ọwọ́ mi lè rí báyìí á fi bù báyìí àbáṣe ti báyìí tán afọ́kọ̀ ìdí náà bólé náà báyìí ẹni àwọn àbáwọn lájọṣepọ̀ ó ní bó ṣe ń ṣe fáwọn nìyẹn kò sùn láwọn ó ní bó ṣe ń ṣe báyìí àwọn kàn pariwo ni ó ní àdìsàn ó ní àwọn máa dà àwọn dà tó 20 times mo ní 20 times kẹ ó ní òun tẹ̀lé kàṣẹ́ ó tó possible 20 times ní àwọn ìdùn eléyìí ó náà ti ṣe ẹ̀ sí ń bẹ́ àwọn làwọn lè sọ ó ní kò bó bẹ́ẹ̀ tí àwọn ó ní bó ṣe ń dán ọ náà nìyẹn ó dán ọ nígbà tó wá yá lọ́sẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ wa mú sún àwọn sókè níbi bẹ́ẹ̀dì yẹn pàtó wá sún àwọn sókè tán ẹni tó bá dán wọn báyìí tí bí ó dà ní o bí ó stop ní o ló máa dúró ó kó máa fi ẹnu
clean gbogbo everywhere àbí àwọn afẹnu clean rẹ̀ olóògùn àwọn dẹ̀ ìdòbò kan tó máa ń kún mi mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àwọn òbúkọ̀ tó máa ń kún ṣe mọ̀ àwọn òbúkọ̀ tó máa ń ní tó máa ń kún tó yẹ pé gbogbo inú ẹran ni I'm going to talk about máa sọ nípa àwọn abẹ́ oríṣiríṣi abẹ́ tó bá yá I'm going to do video on it like ọ̀nà tó dédé gbà tí abẹ́ lè máa ní ẹran abẹ́ tí ò bá ní ẹran nínú àwọn ọkùnrin mi ò kì í gbádùn ẹ̀ ọkùnrin tó bá ti jẹ abẹ́ tó bá lẹ́ran dáadáa wípé lẹ́pa òkè lẹ́ran ní òbò ìrọ́nà pa fún yín àwọn lẹ́pa míì lẹ́ran ní òbò bó kó ṣogbo lẹ́pa tó bá mọ ọwọ́ ẹ̀ ni o so sí ibẹ̀ kọ́ là ń lọ mo kàn explain yẹn fún yín díẹ̀ bẹ́ẹ̀ ni so máa sọ fún yín so ó ní òbò ń jẹ́ òbò tó máa ń lẹ́ran nígbà tó pé mi ti mọ òbò tó máa ń lẹ́ran ní àwọn òbò yẹn wọ́n ń sọ òbò lẹ́yìn òbò ẹlẹ́ran ni ó máa kún ni gbogbo inú ẹ̀ máa kún so tó bá ti ń tó kún yẹn bọ̀ akọ̀bà sí irú òbò yẹn ló máa ń fa okó sílẹ̀ I am coming on it ó ní bó ṣe bẹ̀rẹ̀ sí ó ní bó ṣe fà á nìyẹn tó ń wá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ló bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí ló wá bẹ̀rẹ̀ sí bọ́ síbẹ̀ ló bẹ̀rẹ̀ sí tó bá ti fà tó fà ó ní akọ̀tò dúró akọ̀tò tí nǹkan ọmọkùnrin ẹ̀bọ ni àwọn ọ̀nà àwọn òfin kó stop títí nígbà tó wá dá tó ṣe dá sáwọn lára o kò dá sínú ẹ̀ kò dá àwọn orí pé yọ dá sọ̀wọ́ ẹ̀ ìgbọ̀gbọ̀ yìí àwọn ti wà òkè nǹkan ní àwọn wáyé náà. Why did you do this to me? I am sorry. I am sorry. I can't just